mo bú gbogbo àwọn kọmíṣánná tó jókòó múlẹ̀ ẹ̀gọ́ aláàfin wa sépò tó fi ń sínẹ̀sì kò ní dá fún gbogbo yín. ẹ wò mí tí mo dé ẹ dìde kí ẹ dọ̀bálẹ̀ nítorí sẹ́tẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀ ìwọ gómìnà yìí nígbà tèmi tí ń lọ ọkọ̀ tí mo wà ní insurance tí ń lọ ọkọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe. bí tí gómìnà bá wà tàbí president bá wà kò sí ọba náà ó ń láti dìde fún gómìnà tàbí fún president ẹ dìde. ẹ jókòó. ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ bá tún ń wò mí orúkọ mi ò yí padà Adẹ́rìnlé ọmọ Akíntọ́lá ni. ètò tèmi orin ni màá fi bẹ̀rẹ̀ ó jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ni pé Yorùbá lẹ́sìn ìfẹ́ lẹ́sìn Yorùbá Yorùbá lẹ́sìn títí wá ìfẹ́ lẹ́sìn Yorùbá Yorùbá lẹ́sìn ìfẹ́ lẹ́sìn Yorùbá jàre Yorùbá lẹ́sìn títí wá ìfẹ́ lẹ́sìn Yorùbá. mo rí fídíò tí bàbá Ọbásanjọ́ tó ṣe tó sọ fún àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tó ní pé ẹ dìde wọ́n sì dìde ó ní pé ẹ jókòó wọ́n sì jókòó ó ní gómìnà ní bàbá ọba kánsẹ́lọ̀ ní bàbá ọba pírẹsidẹ́ǹtì ní bàbá ọba eléyìí ló fẹ́ mú mi béèrè yìí pé tí gbogbo ẹ̀ bá polúkúrú muṣu àwọn ọba wo ló fẹ́ ṣojú ọmọ Yorùbá? ìbéèrè àkọ́kọ́ nìyẹn fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń wo fídíò yìí àwọn ọba wo ló fẹ́ ṣe ojú ọmọ Yorùbá? wọ́n ti dá lúrú wọ́n ti dá pọ̀ mọ́ ṣàpọ̀n wọ́n ti yí gbogbo nǹkan wọ́n ti yí pọ̀ wọ́n ti dorí nǹkan kodò wọ́n ti fi politics wọ́n ti fi bà gbogbo àṣà àti ìṣe Yorùbá jẹ́. gbogbo àwọn lọ́balọ́ba tó ń jẹ nílẹ̀ Yorùbá kò séyìí tó ń ṣojú ọmọ Yorùbá nínú gbogbo wọn. tí àwọn bá ṣojú àwọn ẹlẹ́sìn ìmàle wọ́n á ṣojú àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́. ta ló wá máa ṣojú ọmọ Yorùbá? ta ló mọ ọmọ pọ̀n bí ọlọ́mọ? Yorùbá lẹ́sìn ìfẹ́ lẹ́sìn Yorùbá Yorùbá lẹ́sìn títí wá ìfẹ́ lẹ́sìn Yorùbá. a fi ìfẹ́ àti ìgbaniláyè a fi kó àwọn ará bí mọ́ra wọ́n wá sọ wá di bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ó ń gbá wa síra wa. bàbá Ọbásanjọ́ mọ̀ pé àpọ́nlé àti iyì tó yẹ ó tọ́ fún ọba ṣùgbọ́n mọ̀ pé àwọn ọba tòní ọ̀hún ṣọba àwọn ọba tòní alátẹnujẹ ni wọ́n. kí ni ìwúlò ọba fún orílẹ̀-èdè Yorùbá? kí ni àmúyẹ ọba fún orílẹ̀-èdè Yorùbá? ẹwà àti ìdùnnú àti ìlọsíwájú wo ni àwọn ọba ta ní lórílẹ̀-èdè Yorùbá kí ni wọ́n ń ṣe fún ìran Yorùbá? níní tí a ní ọba nílẹ̀ Yorùbá ìlọsíwájú wo ló ń fún wa ní ilẹ̀ Yorùbá? ẹ̀yin Yorùbá ẹ ronú. oko ẹrú tó tà wá sí lọ́jọ́ àkọ́kọ́ oko ẹrú táwọn British àtàwọn gbogbo wọn tán ṣàtà wá sí iṣẹ́ wo ni iṣẹ́ táwọn ọba àtàwọn alágbára ta ní nílẹ̀ Yorùbá kí ni wọ́n ipa wo lọ́n kó ń bẹ̀? orí òjò rí o kí ni mo wí? orí òjò rí. màá fún yín láyè kẹ́ wo fídíò yìí kẹ́ rí i pé àlọ́ba mọ́ nílẹ̀ Yorùbá àlọ́ba mọ́ ẹrú ìjọba la ní ẹrú ìjọba àlọ́ba. tẹ bá ń jà pé Yorùbá kinní kan Yorùbá ti bí Yorùbá tọ̀hún tẹ bá láwọn ọba ò sọ̀rọ̀ hàn bí wọ́n dákán sọ̀rọ̀ hàn lè sọ̀rọ̀. gbogbo ọba ilẹ̀ Yorùbá wọn wá sọra wọn do ní yẹ̀yẹ́ akíndanidání
ìrìn òṣì ló máa rìn lẹ́sẹ̀, ọ̀rọ̀ òṣì ló máa sọ lẹ́nu. Àwọn ọba ìlú tó kù tó jẹ́ pé àwọn kì í ṣọba ilẹ̀ Yorùbá kan lè rí wọn kán bọ́ sórí social media kán bẹ̀rẹ̀ sí ní rojọ́ kọjọ́. Wọ́n bọ́ sórí social media, á nira fún wọn láti lè preach ìfẹ́ láàrin àwọn tó ń jọba lé lórí. Á nira fún wọn láti lè sọ̀rọ̀ ìdàgbàsókè láàrin àwọn tó ń jọba lé lórí. Wọ́n kàn bọ́ta, wọ́n kàn máa sọ ìtẹnu wọn bá rí. Ìran Yorùbá Ọlọ́run ló máa gbà wá, kò ń ṣèyàn mọ́. Èèyàn kọ̀ọ̀kan ò lè gbà wá, Ọlọ́run ló máa gbà wá. Ìran Haúsá tó máa fẹ́ gbára wọn ó máa ṣe rọrùn torí ẹnu wọn á kò, gbogbo wọn ẹ̀sìn kan ló dìmú, ẹ̀sìn mùsùlùmí. 99% tí wọn ẹ̀sìn mùsùlùmí ló dìmú. Ìran Ìgbò tó bá fẹ́ gbára wọn ó possible kò rọrùn. Gbogbo wọn ẹ̀sìn kìrìsìtẹ́nì ló dìmú. Yorùbá ẹnu yóò ní kò tẹ́ máa fi kú, ojú méjì yóò ti bà ayé yín jẹ́. Tẹ́ bá ṣe ń rí Yorùbá mùsùlùmí lẹ́ máa rí kìrìsìtẹ́nì, ẹ wá ní rí àwọn méjèèjì kan bára wọn ṣe ọ̀tá yàtọ̀run ni wọ́n. Lórí ogún tí ò ń ṣe tiyín, lórí ìtàn tí ò ń ṣe tiyín, ìtàn bàbá ń bàbá lẹ gbèrú lẹ sọ di tiyín, ló jọ yín lójú, ló wúwo lọ́kàn yín. Ọmọ ẹrú, àwọn ọmọ ẹrú lásán lásán. Yorùbá ó ṣe mí láàánú fún yín. Ó dìgbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fáwọn tó jagun, fáwọn tó fi ẹ̀mí wọn lélẹ̀ tí ẹ fi ń jẹ́ Yorùbá lénìí, àwọn tó ń ṣiṣẹ́ takuntakun, àwọn babaláku bàbá wa. Ó dìgbà tẹ́ bá tó ń gbóríyìn fún wọn, tẹ́ ẹ̀ máa fi wọ́n rí, tẹ́ ẹ̀ máa pè wọ́n lẹ́ni ibi tó jẹ́ bàbá ló ń jọ yín lójú. Àwọn nǹkan ní nǹkan òun ló ń jọ yín lójú. Nǹkan bàbá oníbàbá òun lẹ gbé sórí lẹ gbèrú. Ó di jọ́ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní pọ́n ti yín lé, láyé yín á tó bẹ̀rẹ̀ sí ní lápọ́nlé. Yorùbá ẹ̀rù yín bà mí. Àtúbọ̀tán yín ọwọ́ ara yín ló wà. Gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa rí Yorùbá lẹ máa rí tó máa jẹ́ orúkọ mùsùlùmí. Yorùbá lẹ máa rí tó máa jẹ́ John, Peter, lẹ máa rí tó máa jẹ́ Nurudeen, Razaki. Ọlọ́run á là wá Yorùbá. Ẹ lè ríran Lárúbáwá kankan kó sọmọ ẹ̀ ládérelé. Ẹ lè ríran Lárúbáwá kankan kó sọmọ ẹ̀ lọ́látúnjí. Ẹ lè ríran Lárúbáwá kankan kó sọmọ ẹ̀ kankan ní Adéyẹmí. Ṣùgbọ́n ohun ẹrú yìí, ohun tó máa ń wà ní ń wà, kó wa lẹ́rú mọ́ ń wà ká máa wùwọ ẹrú ká dẹ̀ máa ṣèṣe ẹrú. Torí pé ó dàbí pé ẹ̀jẹ̀ ẹrú yẹn ó ń rùn lára púpọ̀ ọmọ Yorùbá. Mo sọ yìí mo dákẹ́ ná, aláti ṣe ní ó mà ti ṣe ara ẹ̀. Ẹ ṣé ẹ̀yin ọmọ Yorùbá ọkọ, ẹ̀yin ọmọ Yorùbá gidi, tẹ́ bá mi wo fídíò yìí ẹ ṣí ẹ jẹ́ kó kan àwọn Yorùbá tó jẹ́ kán gbọ́n, ẹ jẹ́ kó kàn wọ́n lára. Yorùbá àánú mi ṣe yín. Mo mí kanlẹ̀ fún gbogbo wa pátápátá kí n má yọra mi, mo mí kanlẹ̀. Mo bú gbogbo àwọn kọmíṣánná tó jókòó múlẹ̀ ẹ̀gọ́. Aláàfin wa sépò tó fi ń sí nẹ́ẹ̀sì kò ní dá fún gbogbo yín. Ẹ wò mí tí mo dé dìde kẹ́ dọ̀bálẹ̀ ṣé torí sẹ́tẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀. Ìwọ gómìnà yìí nígbà tèmi ti ń lọ ọkọ̀ tí mo wà ní insurance tí mo ti ń lọ ọkọ̀, ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe. Ibi tí gómìnà bá wà tàbí president bá wà, kò sí ọba náà ó ń láti dìde fún gómìnà tàbí fún president. Ẹ dìde. Ẹ jókòó. Ọbásanjọ́ rọ́bà fínni kò wí ire rárá. Tá a bá ń sọ nígbàgbà pé ìran Yorùbá lélẹ́dùmarè jogún bọ̀wọ̀ fágbà fún jù láyé yìí, kì í ṣe àsọdùn, bó ṣe rí nìyẹn ni. Ọ̀wọ̀ tó wá lékè ń kà jù la máa ń bò fáwọn ọba aládé wa lórí ìtẹ́, nítorí arọ́bàfin lọ́ba pa. Ẹni tó bá fojú dọba àwòwò awo ni. Ẹnìkọ́kọ́ ni yóò ṣẹ̀ṣẹ̀ kọ́ ọmọ Yorùbá pé kó dìde láti bọ̀wọ̀ fẹ́ni tó tọ́ sí. Inú ó ṣe bàyàn lọ́kàn jẹ́ tó sì yani lẹ́nu nígbà tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó yẹ̀yẹ́ àwọn ọba kan nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ẹtì ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Ó ké mọ́ wọn níta gbangba pé kí wọ́n dìde kí òun àti gómìnà Ṣèyí Mákindé
Ọbásanjọ́ ń pàṣẹ bíi sójà fáwọn ọba ni. Ẹ dìde, ẹ jókòó lójú gbogbo ayé. Àwọn ọba náà kò sì ṣe méjì. Bí ó sójà Ọbásanjọ́ ṣe pàṣẹ náà ni wọ́n mú un ṣẹ. Dàgídàrì, ìgídá. Ìjọba Ọ̀yọ́ ló fi Ọbásanjọ́ ṣe àlejò pàtàkì níbi ṣíṣí ilé ẹ̀kọ́ nípa ọ̀gbìn àti bí wọ́n ṣe ń sọ ohun àlùmọ́ọ́nì di ọ̀tun yunifásítì Ládòkè Akíntọ́lá sì tún bá wọn ṣí ojú ọ̀nà ní kìlómítà 24 Ọ̀yọ́ Ìṣẹ́yìn lọ́jọ́ Friday náà. Níbẹ̀ ló ti lejú koko máwọn ọba ó sọ wọ́n dọmọ inú rẹ̀ tó ń kígbe mọ́ wọn. Àwọn àlejò pàtàkì tí wọ́n fìwé pè wà níkàlẹ̀. Àwọn ọba náà wà níbẹ̀, wọ́n gún wà láàyè tí wọ́n ní kí wọ́n jókòó sí. Ọbásanjọ́ bá gbẹ ọ̀rọ̀ gbohùngbohùn nígbà tọ́rọ̀ kàn. Ló bá ní kò sí àwùjọ náà láyé yìí tí gómìnà àti ààrẹ bá wà, ó yẹ káwọn ọba láyé dìde fún wọn bí wọ́n bá pè wọ́n ni. Ọbásanjọ́ sọ pé ipò gómìnà àti ààrẹ ju tọba kọ́ba lọ. Èdè Yorùbá wa yìí náà ló kúkú fi sọ. Ló bá lejú koko pàṣẹ bí ìgbà téèyàn bá ọmọ inú rẹ̀ tó ṣẹ̀ wí. Ẹ dìde, ẹ jókòó. Ọbásanjọ́ pàṣẹ, ó gbé àwọn ọba dìde tán. Ó sì tún pàṣẹ náà lẹ́ẹ̀kejì pé kí wọ́n jókòó. Ayé padà ó dòde àdá. Òde àdá padà ó dọ̀bẹ. Bàbá wa Ọbásanjọ́. Ìwà arọ́ba fínlẹ̀ wo ẹ ò wí ire rárá. Látìgbà tí fídíò yìí ti gorí afẹ́fẹ́ làwọn ọmọ Yorùbá àtàtà ti bẹ̀rẹ̀ sí bẹnu àtẹ́lù yìí nítorí ẹ̀yẹ pẹrẹ àwọn ọba wa bíi pé wọn ò mọ ohun tó tọ́ ni. Lóòótọ́ lẹ́yìn fúnra yín máa ń dọ̀bálẹ̀ níta gbangba fáwọn ọba tí wọn ò tiẹ̀ tó yín lọ́jọ́ orí tí gbogbo èèyàn sì mọ rírì àṣà náà lára yín pé bẹ́ẹ̀ lọmọ Yorùbá àtàtà ń ṣe. Bí ìtẹ́ẹ̀dánwò níta gbangba yìí ó tàbùkù àwọn ọ̀dọ̀bálẹ̀ yín ìṣáájú. Látìgbà tẹ́ ti ké máwọn ọba níta gbangba pẹ̀lú ìbínú yìí ńlọpọ̀ èèyàn ti ń sọ pé ọmọ Yorùbá tòótọ́ kan kò ní ṣerú èyí t'Ọbásanjọ́ ṣe yìí. Àfàwọn àtọ̀húnrìnwá àtìpájí bàbá rẹ̀ lórí ẹní, àwọn afọwọ́síjúwe ilé bàbá àwọn nìkan àwọn ni wọ́n ń ṣerú ẹ̀. Ẹnu yín náà lẹ́sìn tún fi sọ níbi ayẹyẹ yìí kan náà bí àwọn ọba tẹ́ ẹ dọ̀bálẹ̀ fún níta gbangba lásìkò tẹ́ ẹ jẹ́ ààrẹ ilẹ̀ yìí wọn yóò tún wọlé wá dọ̀bálẹ̀ fún yín padà bí ẹ bá wọ yàrá ni. Ìyẹn kò ṣojú ẹnikẹ́ni. Bí bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ àwa ò mọ̀. Ṣùgbọ́n ká túyàn láṣọ níta gbangba bí èyí tẹ́ ẹ ṣe fáwọn ọba wa yìí. Ká yẹ̀yẹ́ èèyàn lójú gbogbo ayé, ká sọ ọ́ dẹni tí kò mọ ẹ̀tọ́ àfi tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń sọ fún un. Ìwà àbùkù tó burú jù bẹ́ẹ̀ ló tún sí. Ó báyàn lọ́kàn jẹ́. Àwọn ọmọ Yorùbá kò sì fojú rẹ̀ wò yín rárá. Tá a bá padà sínú ìtàn, ibi ká máa rọ́ba fín lẹ́nìkan nínú àwọn olóṣèlú ìjọsí lórílẹ̀‐èdè yìí ló ti gbókú bí ajá. Bá a forúkọ bò ó láṣìírí jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó mọ̀tàn yìí mẹ́ni à ń bá wí àti ẹni tìgbà tó ṣẹlẹ̀. Ọbásanjọ́ náà mọ̀tàn yìí. Ọjọ́ t'Aláàfin Ọ̀yọ́ àgbà wà níkàlẹ̀ láwùjọ bí èyí náà ni. Olóṣèlú tó fọmọdé ara dépò àgbà ó wá ní ọba náà kò dìde kí òun nígbà tí gbogbo èèyàn dìde. Ló bá ní kí ni tọba aláyé náà ṣe jẹ́. Ta lòun tí kò lè dìde kó kí òun. Kábíyèsí náà wò ó látòkè délẹ̀. Ó ní ṣé èmi lòun gbó mọ́ bí ajá báwọn. Arọ́ba fí òun kò dákẹ́. Obìnrin sọba owó tí pé ẹgbẹ́ bàbá òun ni. Ìlọba bá ní kò burú. Mo ti gbọ́ máa gbó lọ. Ọba ò sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹni ayé padà délé ó bẹ̀rẹ̀ sí gbó ni. Gbogbo tilẹ̀ fi mọ́. Wọ́n pe gbogbo dókítà kí wọ́n yẹ̀ wò. Àwọn òyìn òró ògùn ẹ̀ṣẹ̀ wákàtí díẹ̀ ló lò lókè ìtẹ̀ kó tó gbókú lọ́jọ́ kejì. Ó kú gbé tí kinní kan kò tẹ̀yìn ẹ̀yọ ní Nàìjíríà yìí náà ni ní 1953. Àṣẹ ọba ọjọ́ òun, agbára àgbáàní, iyì àti ọ̀wọ̀ táwọn bá ní nígbà náà ó lè má sí mọ́ lásìkò yìí lóòótọ́ nítorí ìjọba ti dọ̀gá ọba. Gómìnà ní fọ́ba lápá àṣẹ àti ìwé ẹ̀rí báyìí tí wọ́n ń sanwó fún wọn fún ṣẹ̀lú tí wọ́n ń ṣe. Gbogbo èèyàn kò sọ pé k'Ọbásanjọ́ kó wọn pọ̀ ó sọ wọ́n dọmọ kindergarten níyàn ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ ọwọ́ ọ̀tún rèé àtẹ̀sítòsì níta gbangba tí gbogbo ayé ń rí. Ọbásanjọ́ máa pàṣẹ dìde ẹ jókòó fáwọn ọba. Ó dáa rárá ẹ bọrọ òun ẹ rọ́ba fín ni ìlú orúkọ méjì rárá. Bá a ṣe sọ pé ìgbà ò sí nígbà mọ́yìn náà tíjọba jẹ́ ọ̀gá ọba jù bẹ́ẹ̀ lọ. A sì mọ àwọn ọba tí kò ní dáhùn Ọbásanjọ́ kígbe jù bẹ́ẹ̀ lọ mọ́ wọn. Nílẹ̀ Yorùbá yìí náà ni wọn ò ní í dáhùn. Ẹnìkan ò lè jẹ wọ́n lójúmáyé ò lè ṣẹlẹ̀. Àbí kí lẹ́nìkan ṣoṣo rù tó lé èèyàn 6 kò lè sọ òun kalẹ̀. Ta ló gbé kinní ọ̀hún rù gan? Ọbásanjọ́ ti kúrò nípò ààrẹ ilẹ̀ yìí láti 2007 ọdún 16 sẹ́yìn. Síbẹ̀ ó dé gbàgede ó ń pàṣẹ fáwọn ọba bíi pé ọmọ inú rẹ̀ ni wọ́n. Bí ẹ̀kọ́ Ọbásanjọ́ tọrọ àforíjì ni o. Ó tún fẹnu tó fi pàṣẹ fáwọn ọba yìí ó fi tọrọ ìyọ́nú ìran Yorùbá tó ti tẹ̀ lójú mọ́lẹ̀.
Ọbásanjọ́ tó ń kígbe máwọn ọba pẹ̀lú ìbínú tó sọ wọ́n di aláìlóye. Òun náà láwọn ẹ̀sùn tí wọ́n ń pè mọ́ tí kò yẹ ọmọlúàbí kẹ̀. Àbí ta lèèyàn yóò túdú rẹ̀ wò tídìí ọ̀hún ò ní rùn. Gbogbo àlébù tí wọ́n ń nàka rẹ̀ sọ́básanjọ́ pọ̀ yàtọ̀ sí tòṣèlú tóun náà sì mọ̀. Ṣé wá yẹ kó jẹ́ òun ni yóò máa dojú àṣà bolẹ̀ tó fi di pé ayé ń sọ pé kì í tiẹ̀ ṣọmọ Yorùbá jàre, kì í ṣara wa. Èèyàn balẹ̀ Yorùbá náà sì rèé, ẹ ṣọ́ra níbi kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ ìjọba àti níbi gbogbo pàápàá. Ohun tí yóò bá mú àbùkù wá ẹ jìnnà sí i. Ẹ má forí adé wọ́lẹ̀ ní gbàgede. Ẹ má fàyè sílẹ̀ fáwọn ìṣẹ̀lẹ̀ bí èyí. Ẹ yẹ fojú ọmọ Yorùbá gbolẹ̀ nígboro. Ní tọbásanjọ́ yìí, ẹni tó kọ̀dí síta tó ń tọ̀ sínú ilé lọ́rọ̀ tiẹ̀, tó ń ta ará ilé rẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́n gógó mọ́. Ṣùgbọ́n ìran Yorùbá kì í ṣe ìran àbùkù rárá. A kì í ṣẹni ẹ̀tẹ́, a kì í ṣẹni àtẹ̀mẹ́rẹ̀. Tọbásanjọ́ yóò bá ṣe eré sẹ́ tí yóò wí eré lẹ́yìn ọ̀rọ̀ yìí, bóyá a tọrọ àforíjì lọ́wọ́ ìran Yorùbá àtàwọn orí adé ni. Ó ṣe jẹ́ nìyẹn o, kò jù bẹ́ẹ̀ lọ.